ó ti dèwọ̀ báyìí o. Èèwọ̀ ní fún ẹnikẹ́ni láti daran jẹko ní ìta gbangba nílẹ̀ Ìbàdàn. Kabiesi Olubadan tilẹ̀ Ìbàdàn ló pàṣẹ bẹ́ẹ̀. Èyí ni bí mo ṣe ń kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo sì ń darí ìlú gẹ́gẹ́ bí ọba. Ọ̀dọ́mọdé Kabiesi tó ń kẹ́kọ̀ọ́ ní fásitì sọ ìrírí rẹ̀. Ó mà ṣe o. Gbajumọ òṣèrébinrin ní Fathia Williams pàdánù ìyá rẹ̀ láyàjọ́ ọjọ́ ìbí rẹ̀ kù ọ̀la. Ìjọba àpapọ̀ ṣí ẹnu ibodè Nàìjíríà àti Niger padà. Ìjọba ẹ gbà wá o lórí ọmọ mi méjì àtọmọ ìyáálé mi kan táwọn Àmọ̀tẹ́kùn pa ní Akínàlú lọ́ṣùn. Ìdájọ́ òdodo là ń fẹ́. Ìjọba ẹ ṣàánú wa o. Ẹ má jẹ́ àdópò ọ̀sán gan. Ẹ bá wa tú àwọn ọkọ wa sílẹ̀. Abẹ̀yìn ni. Àwọn olùgbé-ilu gúnlè Ìwọde-ifẹhonuhan látàrí èèyàn méje tí àwọn Ajinigbe-Agbebọn tún jí gbé nílùú Kaduna. Lọ́wọ́ báyìí o, báwọn agbébọn agbésùnmọ̀mí bá dòdò, a ó gbọ́n wọn jáde. Ìjọba Kogi pàṣẹ kí ọjà àti ibùdókọ̀ wà ní títìpa láti gbógun tàwọn agbébọn. Lẹ́yìn tí wọ́n ti gùnlé ìyanṣẹ́lódì fún bíi oṣù mẹ́ta, àwọn òṣìṣẹ́ elétò ìlera jòhésù padà sẹ́nu iṣẹ́ wọn o. Àjọ Otẹlẹmuyẹ DSS ta Kọmisanna Ọlọpa Kwara lólobó lórí ìkọlù tí àwọn afurasí agbésùnmọ̀mí Mahmuda fẹ́ gùnlé. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó ti dèwọ̀ báyìí o. Èèwọ̀ ní fún ẹnikẹ́ni láti daran jẹko ní ìta gbangba nílẹ̀ Ìbàdàn. Kabiesi Olubadan tilẹ̀ Ìbàdàn ló pàṣẹ bẹ́ẹ̀. Ṣé àṣẹ lọ́ba pa? Ọba kì í dábàá. Olubadan tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ti pa á láṣẹ pé ó ti dèwọ̀ fún ẹnikẹ́ni láti daran jẹko nílẹ̀ Ìbàdàn. Kabiesi kọminú lórí bí àwọn darandaran ṣe ń da ẹran jẹko ní ìta gbangba káàkiri ìlú Ìbàdàn. Àtẹ̀jáde kan tí agbẹnusọ Olúbàdàn Olóyè Ayọ̀adé Olúgbémiga fìlédè sọ pé Olúbàdàn fi àìdùnnú rẹ̀ hàn lórí dídá ẹran ní ìta gbangba níbi ìpàdé ìgbìmọ̀ àwọn aláṣẹ ìlú Ìbàdàn àtàwọn ẹgbẹ́ Ìjàyè Farm Settler Association tó wáyé ní ààfin Olúbàdàn Òkè Àrẹ̀mọ lọ́jọ́ Ajé Monday. Olúbàdàn sọ níbi ìpàdé náà pé yàtọ̀ sí pé ohun tó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ ní dídá ẹran ní ìta gbangba, ó fi kún pé ó lòdì sófin ìlú Ìbàdàn náà pẹ̀lú. Ó wá ṣèkìlọ̀ fáwọn darandaran káàkiri ìpínlẹ̀ náà láti jáwọ́ nínú dídá ẹran jẹko ní ìta gbangba tí wọn kò bá fẹ́ kojú ìgbẹ́jọ́ ilé ẹjọ́. Ó fi kún pé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ ni wọ́n máa fi kélé òfin gbé tí wọ́n sì máa fojú winá òfin. Kabiesi Olubadan ní òun kò ní káwọ́ lẹ́rán káwọn Fúlàní darandaran máa pa àwọn àgbẹ̀ lára. Kabiesi ní nípa ìdaranjẹ yìí náà ní àwọn ọ̀daràn adaranjẹ fi ń ṣèkọlù sáwọn èèyàn kí wọ́n máa fi tipátipá bá àwọn obìnrin lájọṣepọ̀ kí wọ́n sì máa ba oko jẹ́ ohun tí àwọn èèyàn fi ń jẹ oúnjẹ. Ọba Ládọjà tún rán àwọn mọ́gàjí, baálẹ̀ àtàwọn olóyè àdúgbò kọ̀ọ̀kan létí láti wà ní ojúlàlá kan fi ń sọrí kí wọ́n ṣe àmójútó ètò ààbò tó péye ní agbègbè kó wá wọn lójú náà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn agbègbè wọn. Bákan náà ló rọ àwọn aráàlú láti tètè máa fi tó àwọn agbófinró létí nígbà tí wọ́n bá kẹ́fín tàbí gbúròó pé àwọn ọ̀daràn Fúlàní darandaran, àwọn ajínigbé tàbí àwọn ọ̀daràn ní agbègbè wọn. Ṣáájú ni alága Ìjàyè Farm Settler Association Pásítọ̀ David Ọlátúnjí ti kọminú lórí bí àwọn Fúlàní darandaran ṣe ń ṣèkọlù tí wọ́n sì ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ọ̀pọ̀ èrè oko jẹ. Ó ní gbogbo ìgbìyànjú àwọn láti dáàbò bo oko àtàwọn èrè oko ló ń já sí pàbó nítorí ọwọ́ kò tẹ ẹnikẹ́ni lára àwọn oníṣẹ́ ibi náà pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń lọ fi ẹjọ́ wọn sùn ní àgọ́ ọlọ́pàá tó. Pásítọ̀ Ọlátúnjí wá rọ Olúbàdàn àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dáàbò bo àwọn àgbẹ̀ lọ́wọ́ ìkọlù gbogbo ìgbà náà. Àwọn àgbààgbà tó fi mọ́ àwọn olóyè ìlú Ìbàdàn ló kópa níbi ìpàdé náà. Ó ti dèwọ̀ báyìí o. Èèwọ̀ ní fún ẹnikẹ́ni láti daran jẹko ní ìta gbangba nílẹ̀ Ìbàdàn. Kabiesi Olubadan tilẹ̀ Ìbàdàn ló pàṣẹ bẹ́ẹ̀. Èyí ni bí mo ṣe ń kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo sì ń darí ìlú gẹ́gẹ́ bí ọba. Ọ̀dọ́mọdé Kabiesi tó ń kẹ́kọ̀ọ́ ní fásitì sọ ìrírí rẹ̀. Ọba Olóyèdé Adéyẹ Ọba Akíngàrè kejì
ti Òkèlúṣe nípínlẹ̀ Ondo ti sọ ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí ọba àti gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó sì ń kẹ́kọ̀ọ́ níléèwé gíga lọ́wọ́. Kábíyèsí Olóyèdé Adéyẹ Ọba nígbà tí ó ń sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan èyí tí iléeṣẹ́ ìròyìn BBC Yorùbá ṣe fún un, ó ní nǹkan tó mú òun gẹ́gẹ́ bí orí adé kúrò láàfin lọ sí ilé ẹ̀kọ́ túmọ̀ sí pé ẹ̀kọ́ ṣe pàtàkì ni, ní pàtàkì jùlọ fún òun gẹ́gẹ́ bí ọba tó ń darí ìlú. Ọba Akíngare ni àwọn akẹ́kọ̀ọ́ kò tètè mọ̀ pé ọba aládé lòun lọ́jọ́ tóun kọ́kọ́ dé ilé ẹ̀kọ́. Ọba Olóyèdé jẹ́ ọ̀kan lára àwọn orí adé tí ọjọ́ orí wọn kéré jùlọ nílẹ̀ Yorùbá. Lọ́dún 2022 tó sì wà ní ilé ẹ̀kọ́ girama ní Kábíyèsí Akíngare gorí oyè. Lẹ́yìn náà ni ó tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga fásitì Afẹ́ Babalọ́lá. Ọba Akíngare ní ìdí tí òun fi wá sí fásitì ni pé òun fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ètò ìṣèlú nítorí ó papọ̀ mọ́ nǹkan tí òun ṣe gẹ́gẹ́ bí ọba ìlú Òkèlúṣe. Kábíyèsí ní òun pẹ̀lú máa ń rìn bí àwọn akẹ́kọ̀ọ́ yòókù lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ láti ibi tí òun gbé ni. Ó ní ẹ̀kọ́ tí òun kọ́ kò ṣe ìdíwọ́ fún òun láti ṣe ètò ìlú gẹ́gẹ́ bí ọba. Kábíyèsí ní òun máa ń kọjú mọ́ ètò ẹ̀kọ́ òun nígbàkúgbà tí òun bá ti wà nílé ẹ̀kọ́. Àwọn ìjòyè náà sì máa ran òun lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìlú nígbà tí òun bá ti wà nílé ẹ̀kọ́. Ohun kan tí wọ́n kàn máa ń béèrè lọ́wọ́ òun ni àṣẹ láti ṣe nǹkan tó bá nílò àṣẹ òun. Ọba ìlú Òkèlúṣe sọ wípé ìwé tóun kà ti jẹ́ kí bí òun ṣe ń ronú tẹ́lẹ̀ yàtọ̀ sí ju ti àtẹ̀yìnwá lọ. Kábíyèsí náà ní bó tilẹ̀ jẹ́ pé ọ̀dọ́ lòun, Elédùà fóun ní ọgbọ́n àti ìmọ̀ láti máa darí àwọn èèyàn Òkèlúṣe. Ọba Akíngare wá rọ gbogbo àwọn ọ̀dọ́ ìlú Òkèlúṣe wípé kí wọ́n kọjú mọ́ ẹ̀kọ́ wọn torí ẹ̀kọ́ ṣe pàtàkì gan-an nínú ìgbé ayé èèyàn. Ó mà ṣe o, gbajúmọ̀ òṣèrébìnrin ni Fathia Williams pàdánù ìyá rẹ̀ láyàjọ́ ọjọ́ ìbí rẹ̀ kù ọ̀la ìyá. Àwáyé ikú ò sí, ọ̀run nìkan làrí máa bọ̀. Gbajúgbajà òṣèrébìnrin ni Fathia Williams ti kéde ikú ìyá rẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn tí òun ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí ọdún 55 55 years òun tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìròyìn ìpapòdà ìyá òun tó òun létí. Wọn ò jẹ́ kóun mọ̀ pé ìyá òun ti dágbére fáyé lásìkò tí ayẹyẹ ọjọ́ ìbí òun ń lọ lọ́wọ́. Nínú ohun tó gbé sójú òpó ayélujára Instagram rẹ̀ lọ́jọ́ Ajé Monday, òṣèrébìnrin náà jẹ́ kó di mímọ̀ pé ìyá òun jáde láyé lọ́jọ́ ayẹyẹ ọjọ́ ìbí òun kù ọ̀la. Ìṣẹ̀lẹ̀ tó ní òun kò gbọ́ nípa rẹ̀ lákòókò náà. Ó kọ sójú òpó ayélujára rẹ̀ pé wọ́n fi ìròyìn ikú ìyá òun pamọ́ fún òun, wọn ò tètè sọ fún òun torí ayẹyẹ ọjọ́ ìbí tóun ṣe. Fathia ṣàpèjúwe ìyá rẹ̀ olóògbé náà gẹ́gẹ́ bí adarí tínú rẹ̀ máa ń yọ̀ mọ́ èèyàn, afàdúrà jagun, ọ̀rẹ́ tímọ́tímọ́ tó sunwọ̀n àti alábàárò. Ó ní ìpapòdà rẹ̀ sì ń ṣe òun ní àhín. Òṣèré náà sọ pé ìdílé Williams ti yàn láti pa ọ̀rọ̀ náà mọ́ ní ìdákọ́ńkọ́ fún ìgbà yìí nígbà tí wọ́n béèrè fún àdúrà àti àtìlẹ́yìn láti ọ̀dọ̀ gbogbo èèyàn. Ó fi kún pé ìfẹ́ àti àdúrà yín yóò ṣe iyebíye púpọ̀ fún òun àti àwọn àbúrò òun lásìkò yìí. Ó ní àwọn ó máa kéde bí ètò ìsìnkú náà yóò ṣe lọ nígbà tó bá yá. Ìjọba àpapọ̀ ṣí ẹnubodè Nàìjíríà àti Niger padà, àdúpẹ́. Ìjọba àpapọ̀ lọ́jọ́ Ajé Monday ṣí ààlà ẹnu ibodè Nàìjíríà àti Niger ọ̀nà Kamba nípínlẹ̀ Kebbi padà. Ṣíṣí ẹnu ibodè náà wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ààrẹ buwọ́lu lílọ bíbọ̀ padà lẹ́nu ìloro lójú ọ̀nà Nàìjíríà sí orílẹ̀-èdè Benin nípasẹ̀ ojú ọ̀nà Sàmíyà. Ìgbésẹ̀ tó wáyé láti mú ìmúgbòòrò bá okòwò agbègbè, ríró ètò ọrọ̀ ajé lágbára sí àti láti jẹ́ kí lílọ bíbọ̀ ọjà àti iṣẹ́ tó bá òfin mu di ìrọ̀rùn jákèjádò ìwọ̀ oòrùn adúláwọ̀ Áfíríkà. Ẹni tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ṣíṣí ẹnu ibodè náà ní Kamba, ọ̀gá àgbà àjọ aṣọ́bodè lágbègbè náà ẹ̀ka iléeṣẹ́ Kebbi Mahmood Ibrahim sọ wípé àjọ náà ti farajìn láti fẹsẹ̀ ìtọ́ni àṣẹ ààrẹ múlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gágun ọ̀gá àgbà àjọ náà ṣe wí. Ó ní àwọn òṣìṣẹ́ àjọ aṣọ́bodè ti ṣetán láti rí i dájú pé okòwò àti iṣẹ́ tó bá òfin mu bẹ̀rẹ̀ ní ọ̀nà náà ní ìrọ̀rùn. Ó tẹnumọ́ pé àjọ náà yóò mójútó lílọ bíbọ̀ ọjà àti iṣẹ́, yóò sì rí i dájú pé ìfẹsẹ̀múlẹ̀ òfin ìlànà okòwò wáyé nígbà tí wọ́n ń dènà àwọn onífàyàwọ́ àti àwọn iṣẹ́ àìtọ́ tó lòdì sófin láwọn ọ̀nà ẹnu ibodè tó jẹ́ ṣíṣí padà náà. Ẹni tóun náà sọ̀rọ̀, ọ̀gá àgbà lẹ́ka náà Federal Operations Unit Zombi Aminu Sulaiman mú dá àwọn àwòrò ṣàṣà májù bàjẹ́ ìlú lójú pé ṣíṣí àwọn ẹnu ibodè náà yóò jẹ́
mímójútó dáradára pẹ̀lú ọwọ́ òfin lójúnà láti dáàbò bo èrè ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ṣáájú ni olórí agbègbè Kamba Muhammad Shiko Kamba fi ọpẹ́ ìmoore hàn sí ìjọba àpapọ̀ fún ṣíṣí ẹnu ìloro ibodè náà padà. Ó ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó wáyé lákòókò tó tọ́ tí yóò sì mú ìmúgbòòrò bá ètò ọrọ̀ ajé ìlú agbègbè ẹnu ibodè náà. Ó ní yóò mú àṣeyọrí wá, yóò sì dá ìgbáyégbádùn ọmọnìyàn padà bọ̀ sípò, kì í ṣe fún agbègbè Kamba nìkan bí kò ṣe fún ìpínlẹ̀ Kebbi àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹni tó ń ṣojú gómìnà ìpínlẹ̀ Kebbi Nasiru Idris, olórí òṣìṣẹ́ sí gómìnà amòfin Atairu Masido, ṣàpèjúwe ṣíṣí àwọn ẹnu ibodè Samiya àti Kamba padà jẹ́ ìtàn àṣeyọrí ìgbésẹ̀ ńlá má lè gbàgbé fún okòòwò agbègbè ní ìwọ̀ oòrùn adúláwọ̀ Áfíríkà. Ó sọ wípé ọjọ́ tí wọ́n ṣí ẹnu ìloro náà padà dàbí àyájọ́ ọdún Sálà. Ó ní ìgbésẹ̀ yìí jẹ́ ohun tí yóò mú ètò ọrọ̀ ajé gbòòrò sí, yóò sì tún ru ìrètí àti ìgbàgbọ́ àwọn èèyàn sókè sí. Ẹ̀wẹ̀, ó ṣèkìlọ̀ fáwọn olùtajà àti àwọn àjọ elétò ààbò láti kó àkóyawọ́ àti láti má ṣe figbá kan bọ̀ ọ̀kan nínú. Ó fi kún pé ìgbésẹ̀ yìí yóò tún pèsè àǹfààní iṣẹ́ pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ kó di mímọ̀ fún àwọn àwòrò-ṣàṣà májòbàjẹ́ ìlú láti rí dájú pé okòòwò àti iṣẹ́ tó bá òfin mu nìkan ni yóò wáyé níbẹ̀ ní báyìí àti lọ́jọ́ iwájú. Ìjọba ẹ gbà wá o lórí ọmọ mi méjì àtọmọ ìyáálé mi kan táwọn Àmọ̀tẹ́kùn pa ní ìlú Akínlàlú lọ́sùn. Ìdájọ́ òdodo là ń fẹ́. Ìjọba ẹ ṣàánú wa o, ẹ má jà dopò ọ̀sán gan, ẹ bá wa tú àwọn ọkọ wa sílẹ̀, abẹ̀yìn ni. Àwọn ẹbí tí wọ́n fẹ̀sùn kan àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn pé wọ́n ṣèkọlù ṣekú pa àwọn ọmọ wọn nílùú Akínlàlú nípínlẹ̀ Ọ̀ṣun béèrè fún ìdájọ́ òdodo nígbà tí àwọn ìyàwó àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn tọ́rọ̀ kan náà sì ń bẹ ìjọba fún ìtúsílẹ̀ àwọn ọkọ wọn tí wọ́n fẹ̀sùn ìpànìyàn kàn. Arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyèbámijí Àlàbá ti sọ pé ọmọ òun méjì àti ọmọ ìyálé òun kan ní àwọn Àmọ̀tẹ́kùn pa nílùú Akínlàlú nípínlẹ̀ Ọ̀ṣun. Arábìnrin Àlàbá ní ọmọkùnrin òun àkọ́kọ́ Oyèbámijí Ismail ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n dé láti oko pẹ̀lú bàbá rẹ̀ nígbà táwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn gbé ọkọ̀ mẹ́ta àti alùpùpù mẹ́fà dé tí wọ́n sì pa á. Obìnrin náà sọ pé ńṣe làwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ọ̀hún tún pa àbúrò rẹ̀ Oyèbámijí Sefiu níbi tí ó ti fẹ́ gbìjà ẹ̀gbọ́n rẹ̀ pé kí ló dé tí wọ́n sì pa. Arábìnrin Àlàbá ní àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn tún lo àáké láti sá ọkọ òun lásìkò tó ṣe ìtara abiyamọ pé wọ́n pa òun lọ́mọ. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Oyèbámijí Rebecca tóun náà pàdánù ọmọ rẹ̀ kan níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní ṣàdédé lòun bẹ̀rẹ̀ sí gbọ́ ìró ìbọn takòtakò. Arábìnrin náà sọ pé ọmọ òun Ibrahim tó wá bẹ àwọn wò nílé nígbà tó gbọ́ pé wọ́n ń yìnbọn, wọ́n sì ti pa àbúrò rẹ̀ Sumaila nígbà tí ó ń padà lọ síta ni wọ́n yìnbọn fún òun náà lápá. Àwọn òbí tó pàdánù àwọn ọmọ wọn náà wá ń béèrè fún ìdájọ́ òdodo. Ẹ̀wẹ̀, àwọn ìyàwó àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn tọ́rọ̀ kàn ti bóde sọ nǹkan tójú wọn ti rí láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Arábìnrin Elúyọdé Síjúadé tó jẹ́ ìyàwó òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun tó wà ní àtìmọ́lé ọlọ́pàá sọ pé ṣàdédé làwọn akẹgbẹ́ ọkọ òun wá sọ fóun nílé wípé àwọn ọlọ́pàá ti mú ọkọ òun lọ lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Akínlàlú. Obìnrin náà sọ pé láti oṣù kẹwàá ọdún 2025 tí wọ́n ti ju ọkọ òun sí àtìmọ́lé ni ẹbí rẹ̀ ti ń dààmú kiri láti rí i pé ó gba òmìnira rẹ̀ padà. Arábìnrin náà sọ pé ẹ̀gbọ́n òun náà wà níbẹ̀. Tí ẹ ò bá gbàgbé, ní ọdún tó kọjá ní àwọn ọlọ́pàá náà wọ́n mú àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn fún ẹ̀sùn pé àwọn ni wọ́n ṣèkọlù ṣekú pa àwọn ọmọ ìyá méjì nílùú Akínlàlú. Àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn náà ni wọ́n jẹ́ ọkọ àwọn obìnrin táwọn náà jáde rawọ́ ẹ̀bẹ̀ lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan àwọn ọkọ wọn. Ọ̀kan lára àwọn ìyàwó àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà láhàámọ́ ọlọ́pàá náà, Adémọ́lá Aminat, rọ ìjọba gómìnà Adémọ́lá Adélékè láti ṣe ìrànwọ́ fáwọn kí àwọn ọkọ àwọn lè gba ìtúsílẹ̀ ní kíákíá. Àwọn olùgbé ìlú gúnlè Ìwọde-ifẹhonuhan látàrí èèyàn méje tí àwọn ajínigbé-agbébọn tún jí gbé nílùú Kaduna. Àwọn
olùgbé ìlú Dahonu kejì ní New Millennial City níjọba ìbílẹ̀ Chikun nípínlẹ̀ Kaduna lọ́jọ́ Ajé Monday gúnlè Ìwọde-ifẹhonuhan lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé lemọ́lemọ́ lẹ́yìn tí àwọn ajínigbé-agbébọn jí èèyàn méje gbé sálọ. Àwọn olùwọ́de ọ̀hún ni wọ́n mórí lé olú iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá Millennial City níbi tí wọ́n ti gbégi dínà àwọn ojú ọ̀nà ńlá tí wọ́n sì ń kọrin ìfẹ̀hónúhàn béèrè fún ìdásí ètò ààbò ní kànmọ́nkóbo. Ìṣẹ̀lẹ̀ ìkọlù àkọ̀tún náà ló wáyé ní dédé aago 11:30 alẹ́ 11:30 p.m. lọ́jọ́ àìkú Sunday níbi tí àwọn adìyàmọ́ra agbébọn ti ya wọ ìlú tí wọ́n sì jí àwọn mọ̀lẹ́bí méjì gbé sálọ. Àwọn tí wọ́n jí gbé sálọ náà ni Malam Yahya Yusuf, ìyàwó rẹ̀ Latifat àtàwọn ọmọ wọn Abdulgafar àti Abdulgundus. Àwọn tí wọ́n tún jí gbé sálọ bákan náà ni abilékọ Abdulrazak Jimoh àtàwọn ọmọ rẹ̀ méjì tí wọn kò forúkọ wọn léde. Àwọn olùgbé ìlú sọ pé ìṣẹ̀lẹ̀ náà dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ nínú ìlú náà. Wọ́n ní àpapọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé lágbègbè náà lọ bíi 11 láàrin oṣù díẹ̀ sẹ́yìn. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn tí kì í ṣe ọmọ bíbí ìlú tó ń gbé ìlú náà ló ń fara káásá ìkọlù náà jùlọ nínú ìlú náà. Èyí ló fa ìkọnilóminú pé ó ṣeé ṣe káwọn agbódegbà kan máa ṣèrànwọ́ fáwọn ọ̀daràn náà. Ọ̀kan nínú àwọn olùwọ́de ẹni tó ní kán forúkọ bòun láṣìírí sọ wípé àwọn aṣèkọlù náà ló yabo ìlú lógúnlọ́gbọ̀n tí wọ́n sì tún dìhámọ́ra ohun ìjagun. Lóṣù tó kọjá ó lé ní olùgbé ìlú 4 tí wọ́n jí gbé sálọ. Ó ní lọ́jọ́ náà kò dín ní àwọn agbébọn 15 tí wọ́n ya wọ ìlú pẹ̀lú ìbọn AK-47 tí wọ́n sì jí àwọn olùgbé ìlú 5 lọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀. Ó fi kún pé àwọn olùgbé ìlú pinnu láti gùnlé Ìwọde-ifẹhonuhan lọ àgọ́ ọlọ́pàá láti lọ fẹjọ́ sùn láti ṣe ìfẹ̀hónúhàn lẹ́yìn ìfaradà àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù lemọ́lemọ́ tó ń wáyé. Alága ẹgbẹ́ àwọn onílé lágbègbè Dahonu kejì àti olùdarí fétò Ìwọde-ifẹhonuhan ọ̀gbẹ́ni Akọ Salifu sọ wípé àwọn èèyàn ò gbé nínú àlàáfíà àti ìfọkànbalẹ̀ mọ́ látàrí ìjínigbé gbogbo ìgbà náà. Salifu ní àwọn kò lè farada ìṣẹ̀lẹ̀ ìkọlù náà mọ́, inú ìpayà ìbẹ̀rùbojo làwọn gbé wà. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀dọ́ ìlú kan gbìyànjú láti tọpinpin lépa àwọn ajínigbé-agbébọn náà wọnú igbó lọ lẹ́yìn ìkọlù alẹ́ ọjọ́ àìkú Sunday ṣùgbọ́n tí wọn ò rí wọn náwó gan. Ó fi kún pé gẹ́gẹ́ bí ọmọ ìlú tó ń pa òfin mọ́, ìdí rèé tí àwọn fi lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ fẹ̀hónúhàn fi ẹ̀dùn ọkàn àwọn hàn àti láti béèrè fún ìdásí kànmọ́nkóbo lójúnà láti dáàbò bo ìlú àwọn. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna DSP Manzil Hasan, ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó sọ pé àwọn ọlọ́pàá gba ìpè pàjáwìrì lójú ẹsẹ̀ ni wọ́n gbéra lọ agbègbè náà. Hasan sọ wípé àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn ikọ̀ ológun ló jẹ́ kíkó lọ sí agbègbè náà ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ṣùgbọ́n wọ́n pẹ́ dé agbègbè náà látàrí ìṣòro ìpèníjà ojú ọ̀nà tí kò dára. Èyí ló mú káwọn aṣèkọlù ọ̀hún na pápábora ládùrú ìdojú ìjà ìbọn kọrẹ ẹni tó wáyé náà. Ó fi kún pé kọmísánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Rabiu Muhammad ti ṣàbẹ̀wò sí ìlú náà, ó sì ti pàdé pọ̀ pẹ̀lú àwọn àwòrán-ṣàṣà májòbàjẹ́ ìlú náà. Ó mú dá wọn lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣàgbékalẹ̀ ibùdó àgọ́ ọlọ́pàá sí agbègbè náà. Lọ́wọ́ báyìí o, báwọn agbébọn agbésùnmọ̀mí bá dodò a ó gbọ̀n wọn jáde. Ìjọba Kogi pàṣẹ kí ọjà àti ibùdókọ̀ wà ní títìpa láti gbógun tàwọn agbébọn. Lójúnà àti so okùn ààbò lé ju ti tẹ́lẹ̀ lọ, ìjọba ìpínlẹ̀ Kogi ti pàṣẹ pé kí àwọn ọjà àti ibùdókọ̀ kan wà ní títìpa fún àsìkò díẹ̀ náà. Àtẹ̀jáde náà ni kọmísánná fún ìròyìn nípínlẹ̀ Kogi Kingsley Fanwo fi léde lọ́jọ́ kẹjọ oṣù kejì ọdún 2026. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà tí ẹ̀ka ìròyìn Punch Metro ṣe gbé jáde, ó ní ìgbésẹ̀ náà ló kan àwọn apá ibì kan níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Kogi àti agbègbè rẹ̀. Ó kéde pé ìgbésẹ̀ náà ń wáyé láti dènà àwọn oníṣẹ́ ibi kí wọ́n má bàa ráyè wọlé ra oúnjẹ tàbí gba ìrànlọ́wọ́ nípa lílọ bíbọ̀ lọ́wọ́ àwọn tó ń ṣe agbódegbà fún wọn. Àtẹ̀jáde náà fi kún pé ọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì fún ètò ààbò ní Nàìjíríà Office of the National Security Adviser mọ̀ sí ìgbésẹ̀ ọ̀hún, bẹ́ẹ̀ ni kò sẹ̀yìn àwọn olórí ẹ̀ka ààbò ìpínlẹ̀ Kogi. Títìpa fún àsìkò díẹ̀ yìí wà láti dènà àwọn ọ̀daràn kí wọ́n má bàa wọlé, kí wọ́n má bàa sì rí àwọn nǹkan èlò lò bí ètò
náà ṣe ń lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ìjọba ìbílẹ̀ méje ní títì ọjà àti gáréèjì pa náà yóò kàn. Ní Lọ́kọ́jà tí í ṣe olú ìlú Kogi, àwọn ibi tí wọ́n ní yóò kàn ní ọjà àti ibùdókọ̀ Òṣókòsòkò, Jàkúrà, Ọ̀gbágbọ̀n, Àgbàjà, Sàwà, Ọbájánà, Àpáta, Àbúgi, Amómi, Ebe àti Budon. Níjọba ìbílẹ̀ Kàbàbúnú yóò kan Ìkebúnú, Aba Mariam, Ìsàdò, Òfèrè, Abadola, Ìhàlẹ̀búnú, Ayédè, Òkè Ọ̀fìn, Ayégúnlẹ̀ Búnú, Òkè Bùkún, Òkè Odò, Odò Àpẹ́búnú, Àgbàdùbúnú àti agbègbè Àpábúnú. Níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ìyàgbà yóò kan Okolókè, Ìsànlú Ẹ̀sà, Òkúràn, Ògbè, Èjìbà, Odò Eri, Ìgbárùkù, Ìyàmẹ́rin, Ọ̀gà, Omi, Odò Àrà àti Òkè Èrè. Ní ìlà oòrùn Ìyàgbà yóò kan Ìrúndà Ilé, ìyẹn Ìlọtìn, Gádà, Òdógbé àti Ìláfin. Níjọba ìbílẹ̀ Kogi yóò kan ọjà ìrẹsì tó wà ní Àdíngèrè, Kòtònkáfé, Òpárètè àti Gìrìnyà, ọjà Ìlà tó wà ní Ọ̀pàndà àti ọjà nǹkan jíjẹ tó wà ní Èdèhà. Àwọn ọjà àti gáréèjì Ọ̀tàfùn Amúro, Òrókè Amúro, Takété Ìdè Amúro, Òkè-Àgì, Ìlà, Ìlémò àti Ìjàgbé níjọba ìbílẹ̀ Mòpámúrò náà faragbá. Ní ìjọba ìbílẹ̀ Ìlúmù yóò kan Agúnlé-Gédé, Ìyàgédé, Ayétòrò-Gédé, Ayégédé, Ìlú-Àgbà, Òdògòrò àti Òkòrò. Nígbà tí wọ́n ń ṣàlàyé ìgbésẹ̀ yìí síwájú sí i, ìjọba Kogi sọ pé kì í ṣe pé àwọn ọjà àti gáréèjì náà yóò wà ní títìpa títí ayé, bí kò ṣe pé wọn yóò di ṣíṣí padà lẹ́yìn ètò ààbò tí ìjọba ń so okùn rẹ̀ lé dàìndàìn lọ́wọ́. Tí a ò bá gbàgbé, ọ̀kan lára àwọn agbègbè táwọn agbébọn ti ń sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Kogi pẹ̀lú ọlọ́kùn òjọ̀kan ìkọlù ló sì ti wáyé níbẹ̀ rí. Ìjọba ìpínlẹ̀ Kogi ti pa láṣẹ pé kí gbogbo ilé ẹ̀kọ́ tó wà ní ìpínlẹ̀ náà jẹ́ títìpa lẹ́yìn tí wọ́n gba ìpè lórí ààbò. Kọmísánná fún ètò ìròyìn nípínlẹ̀ náà, Kingsley Fanwo, ló kéde ìgbésẹ̀ náà lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú ìlú ìpínlẹ̀ náà ní Lọ́kọ́jà. Fanwo ṣàlàyé pé ìgbésẹ̀ náà dá lórí pé ètò ìjọba ni pé kí wọ́n dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lọ́wọ́ ìkọlù. A kò gbé ìgbésẹ̀ nítorí pé a jẹ́ ojo, ṣùgbọ́n torí pé ojúṣe wa ni Fanwo sọ. Ó ní àwọn ti pinnu láti gbé ìgbésẹ̀ náà torí ó ṣe kókó kí àwọn wá ọ̀nà láti rí i pé ìṣẹ̀lẹ̀ burúkú kò wáyé. Ó ní gómìnà Ahmed Ododo ti sọ fún gbogbo àwọn iléeṣẹ́ ìjọba tí ọ̀rọ̀ kàn láti ṣe ohun tó yẹ láti má jẹ́ kí ìgbésẹ̀ náà da ètò ẹ̀kọ́ rú. Gómìnà Ahmed Ododo ti pa láṣẹ pé kí àwọn iléeṣẹ́ ìjọba gbé ìgbésẹ̀ láti rí i pé ètò ẹ̀kọ́ padà ní àsìkò tó yẹ. Kí ni ìdí? Kọmísánná ní ìdí pàtàkì tí ìjọba fi gbé ìgbésẹ̀ yìí ló dá lórí ìròyìn tí àwọn elétò ààbò fi ránṣẹ́ sí ìjọba. Fanwo tẹ̀síwájú pé àwọn elétò ààbò ti ń gbé ìgbésẹ̀ láti ṣàwárí àwọn ọ̀daràn tó fẹ́ da àlàáfíà ìlú náà láàmú. Ó fi kún pé ààbò àwọn ọmọ wa, àwọn olùkọ́ àti ilé ẹ̀kọ́ wa jẹ wá lógún púpọ̀. Ìjọba tó wà lóde yìí kúndùn dídáàbòbò ẹ̀mí àti dúkìá lọ́pọ̀lọpọ̀. Bákan náà ni ìjọba tún ṣe rọ àwọn ilé ẹ̀kọ́ aládàáni pé kí wọ́n tẹ̀lé àṣẹ ìjọba ìpínlẹ̀ Kogi. Alága fún àwọn ilé ẹ̀kọ́ aládàáni nípínlẹ̀ náà, Reuben Jimoh, ti wá pa á láṣẹ fún àwọn ilé ẹ̀kọ́ aládàáni pé kí àwọn náà ṣe àtúnṣe tó yẹ. Ìsinmi fún àwọn ilé ẹ̀kọ́ ni yóò tètè wáyé tí a ó sì padà sí ilé ẹ̀kọ́ ní ọjọ́ 16 oṣù kejì ọdún 2026. Jimoh sọ nínú àtẹ̀jáde tó fi ránṣẹ́ sí àwọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni. Lẹ́yìn tí wọ́n gùn lé ìyanṣẹ́lódì fún bíi oṣù mẹ́ta, àwọn òṣìṣẹ́ elétò ìlera jòhésù padà sẹ́nu iṣẹ́ wọn o. Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera lábẹ́ àsíá ẹgbẹ́ jòhésù ti padà sẹ́nu iṣẹ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù kìíní ọdún yìí lẹ́yìn tí wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì fún ọjọ́ 24. Ẹgbẹ́ òṣìṣẹ́ jòhésù pinnu láti padà sẹ́nu iṣẹ́ níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà tó wáyé nílùú Àbújá lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá. Ẹgbẹ́ jòhésù kéde nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe náà pé àwọn yóò so ìyanṣẹ́lódì náà rọ̀ láti lè fún ìjọba láǹfààní láti ṣiṣẹ́ lórí àwọn nǹkan táwọn béèrè fún. Ẹgbẹ́ jòhésù sọ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta náà, èyí tí alága ẹgbẹ́ Kabiru Minjibri àti akọ̀wé ẹgbẹ́ ọ̀hún Martins Adékúnlé buwọ́lù pé àwọn dúpẹ́ lọ́wọ́ aráàlú fún ìfaradà wọn àti fún bí ọ̀rọ̀ náà ṣe yé wọn. Wọ́n tún rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn tí ìyanṣẹ́lódì náà ti ṣe ìpalára fún wípé kí wọ́n fi yèdénú torí ẹ̀tọ́ àwọn làwọn ń jà fún ló jẹ́ káwọn gùn lé ìyanṣẹ́lódì náà. Ìyanṣẹ́lódì náà ọlọ́jọ́ 24 days
náà lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá ṣàkóbá fún ètò ìlera láwọn ilé ìwòsàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ọ̀pọ̀ ẹbí àwọn aláìsàn ló gbé àwọn èèyàn wọn kúrò nílé ìwòsàn ìjọba lọ sí ilé ìwòsàn aládàáni. Ẹgbẹ́ Jòhésù kó sa ìdúpẹ́ lọ́wọ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá Godswill Akpabio, adarí ilé aṣojúṣòfin l'Àbújá Tajudeen Abbas, àwọn alága ìgbìmọ̀ ilé tó jókòó lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì náà tó fi mọ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì fún ipa ribiribi tí wọ́n kó láti rí i pé àwọn padà sẹ́nu iṣẹ́. Ẹgbẹ́ Jòhésù tún dúpẹ́ lọ́wọ́ àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC fún àtìlẹ́yìn wọn. Ìyanṣẹ́lódì ọ̀hún tí àwọn òṣìṣẹ́ tó ran àwọn elétò ìlera lọ́wọ́ Joint Health Sector Unions Jòhésù gúnlè ọjọ́ Ẹtì Friday ló pé ọjọ́ 64 tí wọ́n ti ń bá a bọ̀. Ẹgbẹ́ náà Jòhésù ló kún fún àkójọpọ̀ àwọn ẹ̀ka òṣìṣẹ́ tó ran abala àwọn òṣìṣẹ́ elétò ìlera lọ́wọ́ nílé ìwòsàn ń béèrè fún àfikún owó oṣù gẹ́gẹ́ bí ìlànà àtúnṣe owó oṣù àwọn òṣìṣẹ́ elétò ìlera, èyí tó fi kún owó àwọn dókítà àti nọ́ọ̀sì. Wọ́n ní kò sí bí ọ̀bọ ṣe sorí tí ìnàkí kò ṣe. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fowó kún owó oṣù àwọn dókítà àti nọ́ọ̀sì tí wọn kò fi kún ti àwọn olùrànlọ́wọ́ wọn. Èyí ni wọ́n ṣe gùnlé ìyanṣẹ́lódì nígbà náà. Àjọ Otẹlẹmuyẹ DSS ta Kọmisanna Ọlọpa Kwara lólobó lórí ìkọlù tí àwọn afurasí agbésùnmọ̀mí Mahmuda fẹ́ gùn lé. Àjọ Otẹlẹmuyẹ DSS ti ta Kọmisanna Ọlọpa ìpínlẹ̀ Kwara lólobó lórí ìkọlù tí àwọn agbésùnmọ̀mí fẹ́ ṣe sílùú Gbàgbé níjọba ìbílẹ̀ Bàrùtín nípínlẹ̀ náà nípasẹ̀ àwọn afurasí agbésùnmọ̀mí Mahmuda. Aago ìkìlọ̀ náà ló jẹyọ jáde nínú lẹ́tà kan tó ní déètì ọjọ́ 5 oṣù kejì February 5, 2026 pẹ̀lú nọ́mbà S122/1/1897 tó jẹ́ buwọ́lù nípasẹ̀ JS Adam fún ọ̀gá àgbà fétò ààbò nípínlẹ̀ náà ẹ̀ka Kwara, èyí tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn. Dọ́kúmẹ́ǹtì náà ṣàfihàn ìkọminú lórí ètò ààbò tó ń wáyé nípasẹ̀ àwọn afurasí agbésùnmọ̀mí lágbègbè Igbó Ọba Kanji, Lálẹ̀ àti àwọn ìletò tó súnmọ́ ìtòsí. Wọ́n ṣèkìlọ̀ pé ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí léwu gidi gan fún ààbò àwọn olùgbé-ìlú ní àwọn agbègbè tọ́rọ̀ kàn. Gẹ́gẹ́ bí àjọ Otẹlẹmuyẹ DSS ṣe wí, ààbọ̀ ìwádìí ìfimúfilẹ̀ jẹ́ kó di mímọ̀ pé àwọn agbésùnmọ̀mí Mahmuda ti ń palẹ̀mọ́ ìkọlù tí wọ́n yóò ṣe sílùú Gbàgbé lágbègbè Gwanara níjọba ìbílẹ̀ Bàrùtín. Àjọ Otẹlẹmuyẹ DSS ṣèkìlọ̀ yìí lójúnà láti tètè wá ojútùú ọ̀nà àbáyọ kánmọ́nkóbó láti dènà ìṣẹ̀lẹ̀ ìkọlù tó lè fẹ́ wáyé ọ̀hún. Àjọ elétò ààbò náà pàrọwà fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà láti gbé àwọn ìgbésẹ̀ kíákíá tó lè dènà ìkọlù sí ìlú náà àti àwọn agbègbè tó yí ìlú náà ká. Igbó Ọba náà tó náà yẹ jákèjádò ẹkùn ìpínlẹ̀ Kwara àti Niger ní ìjọba Nàìjíríà ti fojúsùn báyìí gẹ́gẹ́ bí bùbá ìfarapamọ́sí fún àwọn agbébọn àti àwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ lẹ́kùn àríwá gbùngbùn àti àríwá ìwọ̀ oòrùn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ọjọ́ 4 oṣù kejì ọdún February 4, 2026 ni àwọn agbésùnmọ̀mí agbébọn ṣèkọlù sílùú Wọ́ọ́rọ́ àti Núkù níjọba ìbílẹ̀ Káyàmá nípínlẹ̀ Kwara, níbi tí ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá ti ṣòfò dànù. Lára àwọn tó jẹ́ ṣekúpa nínú ìkọlù burúkú náà ni ìyàwó méjì Emir ìlú Wọ́ọ́rọ́, ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀, ìmáàmù àgbà ìlú Wọ́ọ́rọ́, ọ̀gá iléèwé, ọ̀gá àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ darí dé láti iléèwé. Emir gangan Alhaji Saliu Umar Dawati, èyí tó fa ìpayà ìbẹ̀rùbojo pé àwọn ajínigbé agbébọn náà ti lè jí gbé sá lọ tàbí kí wọ́n ti pa á.